mọ̀nàmọ́ná máa tó dúró ire padà láìpẹ́ àtúnṣe ti bẹ̀rẹ̀. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti fi dá àwọn aráàlú lójú pé àtúnṣe máa bá iná mọ̀nàmọ́ná tó ń ṣe ségesège lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láìpẹ́. Ààrẹ ní ọ̀pọ̀ àwọn àtúnṣe ló máa ń lọ lọ́wọ́ lẹ́ka ohun àmúṣagbára iná tí àyípadà ńlá yóò sì bá iná mọ̀nàmọ́ná láìpẹ́ láìjìnà lójúnà àti ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè àwọn iléeṣẹ́ àti ètò ìṣúná orílẹ̀-èdè yìí lásìkò tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ níbi àpérò ẹgbẹ́ òṣèlú náà èyí tó wáyé ní ìlú Àbújá. Ní ààrẹ ti sọ̀rọ̀ náà. Ó wòye pé àwọn ìṣòro tó wà pẹ̀lú ìlànà ẹ̀ka iná mọ̀nàmọ́ná látìgbà pípẹ́ ó sì wà síbẹ̀, tó sì fi kún wípé gbèsè máa pọ̀ tí wọ́n máa jẹ àwọn iléeṣẹ́ tó ń pèsè iná mọ̀nàmọ́ná ìyẹn GENCOs àti àwọn tó ń pèsè afẹ́fẹ́ gáàsì. Ó ní látìgbà tí òun ti gba àkóso ìṣèjọba Nàìjíríà ń lòun ti ń gbìyànjú láti mú àwọn ìlérí tí ẹgbẹ́ òṣèlú APC tó máa ṣe fáwọn aráàlú lásìkò ìpolongo ìbò ṣẹ. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé pẹ̀lú gbogbo ìpèníjà tí àwọn máa ń kojú látara ètò ìṣúná àti òṣèlú, ó ní àwọn ń gbìyànjú láti máa pèsè àwọn ohun amáyédẹrùn fáwọn ọmọ Nàìjíríà bí ó ṣe tọ́. Yàtọ̀ sí ọ̀nà ojú pópó, àmọ́ tó ń ṣe àtúnṣe sí àwọn ibùdó ọkọ̀ ojú omi àti ibùdó ọkọ̀ ojú òfurufú. A ti bẹ̀rẹ̀ ìmúlò àwọn àtúnṣe owó orí àti ìṣúná tó ṣe pàtàkì. A tún ń ṣe àwọn ètò ìdókòwò àwùjọ. A sì ń ṣiṣẹ́ láti mú ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà lágbára sí i. Tinubu tẹ̀síwájú pé Nàìjíríà ti ní àfikún lórí bí a ṣe ń ta ọjà sílẹ̀ òkèrè ju ti tẹ́lẹ̀ lọ àti pé àdínkù ti bá owó tí àwọn èèyàn tí wọ́n fi ra oúnjẹ, èyí tó ti mú ìdẹ̀kùn bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìyábọ̀ Ọbásanjọ́ Bello tó jẹ́ ọ̀kan lára èèkàn inú ẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Ògùn tó wà níbi àpérò ẹgbẹ́ òṣèlú náà èyí tó ń lọ lọ́wọ́ nílùú Àbújá, ó mà sọ pé òun yóò ṣe gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n bá lè yan òun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn. Arábìnrin Ìyábọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC ó ti gbáradì báyìí fún ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ láti tún jáwé olúborí nínú rẹ̀. Ìyáàfin Ìyábọ̀ Ọbásanjọ́ Bello ó mà tó pàrọwà fún àwọn àgbẹ̀ ẹgbẹ́ òṣèlú APC láti túbọ̀ yan àwọn obìnrin púpọ̀ sí ipò òṣèlú káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní èyí kì í ṣe wípé yóò mú ìdọ́gba bá àwọn ọkùnrin àtàwọn obìnrin, ṣùgbọ́n yóò tún jẹ́ kí ìṣọ̀kan àti ìfọ̀kànbalẹ̀ kó gbilẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú. Ìyáàfin Ìyábọ̀ Ọbásanjọ́ Bello ó ní òun ní ìrírí gẹ́gẹ́ bí aṣòfin àti kọmíṣánná tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn. Ó tún wá gbóṣùbà fáwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC fún ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ wọn nínú ẹgbẹ́ òṣèlú náà. Ìyábọ̀ ní èyí yóò jẹ́ àwòkọ́ṣe fún àwọn ẹgbẹ́ òṣèlú yòókù. Nínú ọ̀rọ̀ tiẹ̀, mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Christopher Musa tó ti fẹ̀yìntì, ó ti jẹ́ kó di mímọ̀ pé Ààrẹ Bọ́lá Tinubu kò mọ̀ ní kàárẹ̀ láti mú ètò ààbò àlàáfíà àti ààbò padà sípò ní gbogbo ìpínlẹ̀ tó wà jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Mínísítà wa rọ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n ní sùúrù kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń mójútó ètò ààbò láti dojúkọ gbogbo àwọn ìṣòro tó ń dojúkọ ètò orílẹ̀-èdè wa Nàìjíríà. Mínísítà náà ó wá sọ wípé àwọn ìpèníjà tó wà níwájú orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí ó nílò ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ọmọ Nàìjíríà. Ọ̀gágun fẹ̀yìntì Musa ó sì tẹnumọ́ pé ìdàgbàsókè, àlàáfíà àti ààbò kò lè ṣẹlẹ̀ láìsí ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní tilé toko. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o. Àmín.